èyí ò lè rìn kórí ó má mì ẹ tó bá wá ní àìsàn stroke kó gbìyànjú kó wá lo ewé àtegbò sí kéèyàn ṣọ́ra fún ohun tó ń fi sẹ́nu. irú àwọn oúnjẹ wo ló yẹ kéèyàn ṣọ́ra fún? gbogbo tó bá ti jẹ́ ọtí líle sìgá mímu oúnjẹ tó bá ti ní ọ̀rá púpọ̀ jù ó máa ń fa stroke. ẹni caffeine náà bí ẹ bá sì mú bí ẹ bá mú coffee ojoojúmọ́. tẹ́wọ̀n mú caffeine tó ti ń sè tó bá yá ẹ̀rí àrẹ máa gbọ̀n ni ẹ̀rọ wọn tó ń wo bí oògùn tramadol àwọn tó ń lo powers tó ti ń púpọ̀ oògùn tó bá ti pọ̀ jù lára wọn ó ní tó ń ṣe òṣùgbọ́n tó bá ti pọ̀ jù ara wọn máa gbọ̀n kó tó bínú dé ọtí bẹ̀rẹ̀ sí so ọtí bẹ̀rẹ̀ sí ní gbọ̀n so tó bá yá wọn á ní àìsàn stroke. yàtọ̀ sí yẹn kí èèyàn gbèrònú hypertension kó pọ̀ jù ohun tí yóò kàn gbogbo sọ́kàn. pé àwọn ń pààyàn ní Nàìjíríà àbíkọ́ ṣọ́ra jù wọ́n ti ń pààyàn jù lé o. oúnjẹ àjọ jù ṣé ti ń sìn ẹ̀wọ̀n tó wà nílùú òkèèrè yẹn oúnjẹ dídùn ni ọmọ wa sanra wọ́n ti ń sọ wọ́n ti pé kọ́ máa ṣe exercise. jẹnu agolo. wọ́n ti ń sọ gbogbo yẹn ò dáa natural food ní kéèyàn máa jẹ. wèrè pèlè eléyìí o eléyìí ò lè wúlò fún kéèyàn máa sá fún ní báyìí wèrè pè tí ò níbì kan àgbá mú. gbogbo ara rẹ fi ń jó ni ṣẹ́rí tí ẹ̀ ń wò yìí òótọ́ ló máa ń jòyàn ṣùgbọ́n ìwúlò ẹ̀ pọ̀. ní wèrè pè náà. òun ni wọ́n ń pè ní velvet beans. velvet beans. òun náà máa ń pè é. àwọn scientific name makuna ni. makuna. òun ni scientific name. botanical name. botanical name. ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wo èso wèrè pè yìí. ok. n tá a fi ń ṣe pọ̀ màá wá sọ̀kan. ẹ sọ̀kan. tí a bá fẹ́ ṣe kírímù tí a fi ń wọ́ àwọn tí ó bá ní stroke tí apá àwọn òfin ní máa gan tó pé a lè máa ṣe a lè máa lọ sókè máa lọ sódò wèrè pè pẹ̀lú ẹja òjijì ẹja òjijì àti ewé òjijì àti èso wèrè pè yìí. ó ń kí ọ stroke bó ṣe wà yìí. tí ó ní a fi ń lò fún massage ní stroke so débi pé iṣan yẹn á lè máa nà ọwọ́ yẹn ó lè máa nà. kò dẹ̀ ní máa jó wọn lára. kò ní jó wọn nígbà tó bá pa gbogbo nǹkan yẹn pọ̀ tán tó ti yé ń sìn tó ń ṣe pọ̀ sòsè ẹ̀rí pé tó yà ṣe gbin gbogbo àwọn egbò yẹn sínú ọgbà wa nígbà tí ẹ bá dé àwọn àwèrè pé iṣẹ́ tó ń ṣe ó wúlò púpọ̀ ẹ̀rí pé ọmọ ṣẹ̀ wá já ni à ń lóde pé ìwọ ìtọ́jà kò yẹ tó wáyé tó gbẹ díẹ̀ tó ti ń sìn àwọn abẹ̀ sí ní lò tó wà bá máa dààmú àwọn èèyàn torí pé gbọ́dọ̀ gbọ̀n síyàn lára lóòótọ́ ṣùgbọ́n ó wúlò tó bá ní àìsàn stroke. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ farabalẹ̀ láti gbọ́ àṣírí tí ń bẹ nínú ewé tẹ̀ ń wò yìí. ewé pàtàmọ́ ni wọ́n ń pè é. ewé pàtàmọ́ ó ń ṣiṣẹ́ ńlá tẹ́nìkan ò fura. àjẹbí idán oògùn ewé ń bẹ oògùn wà egbò ń bẹ lẹ̀ Yorùbá. ewé pàtàmọ́ ni iṣẹ́ ẹ̀ pọ̀ ohun tí Agbara fi ń ṣe pọ̀ a fi ń kún ọ̀tá fi ń ṣe family planning fún obìnrin. ewé pàtàmọ́ náà ó ní àwọn àsìkò tá a fi ń ṣe tó jẹ́ nǹkan ìṣúra fún àwọn àgbàlagbà ètò ìsìn àwọn tí à ń lo àwọn yẹn fún. ó ṣeé ṣe kíní family planning láì jẹ́ pọ́sẹ̀ ń gún yẹn lábẹ́rẹ́. no. kò dẹ̀ ní adverse effect. kò ní adverse effect. ẹni tó ti bímọ tí ó wò pé òun ò ní ìdí ọmọ lásìkò yìí. ẹni tó ti bímọ tó yẹ pé ó wò pé ètò aláti fètò sọmọ bí ìlú ṣe ń lọ yìí. Ifeto-Somobibi. tí a bá ṣe ìpínlẹ̀ òun àtijọ́ là ń lò òun fún. láti pé mo sọ nípa èyí tí à ń lò níbi igi ọ̀gẹ̀dẹ̀ níjọ́ yẹn tí à ń lò pẹ̀lú ìgbẹ́ ẹṣin. eléyìí a máa ń lò pẹ̀lú àwọn ewé kan a wà fi ṣe àṣejẹ ẹ̀rí pé ó pàtàmọ́ àsìkò tí ọmọ fẹ́ bá a sùn yẹn ibi ilé ọmọ yẹn yóò pàdé ńgbà yẹn àtọ̀ ní wọ́bẹ̀ á prevent ẹ̀ tí àwọn bàbá mú jáde níbi. pé àwọn bàbá ńlá bàbá wa gan wọ́n mọ̀ nípa family planning. family planning yes. àfẹnbákàndéédé fẹ́ mọ bímọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀. àwọn ètò yẹn wà níbi pé ká lo àwọn ewé àgbègbè tó máa díwọ́ ọmọ rẹpẹtẹ tí àárẹ̀ ọ̀pẹ̀kẹ́tẹ̀ eléyìí o ẹ rí i pé ọmọ anípò ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́. wọ́n ti ẹ̀ fi kọrin gan ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́. iṣẹ́ ńlá ni. fún yẹn bá ní àìsàn stroke. ok. egbò ẹ̀ tá a bá wa ìsàlẹ̀ tá a bá wa ìtọ́ wà ní ìsàlẹ̀ tá a bá sè é pẹ̀lú akọ igi yẹn ni igi ńlá. ok. tá a bá sè é pẹ̀lú igi ńlá ó máa jẹ́ kí ó ń tọ̀ ní agbára ẹ rí i pé tó bá ní stroke á máa wà feeble kò ní strong á máa weak lórí ẹ̀sìn òun la máa wú tá a bá ti wú òun á wà ra igi ńlá á fi tẹ́lẹ̀ àgbo yẹn á wà kólé ṣàmìtì ẹ̀sìn àti òkòòfé wọ́n pè kí wọ́n ní òkòòfé òun àti igi ńlá yẹn la máa fi tẹ́lẹ̀ tí àwọn bàbá bá lò ẹni tó bá ní àárẹ̀ stroke ni ó wá weak bàtà àbẹ́rẹ́ mi ti ní diabetes náà ó wá ara ń tà ń lò nìyẹn láti tọ́jú àwọn èèyàn
bí ẹ̀ náà bá ní diabetes náà. tó bá ní diabetes ọ̀tọ̀ ni tó bá ti weak. ok mo ń sọ pé tó bá fi jẹ́ kó gain strength. ní ti ń sìn igi ńlá okòòfé àti egbò. igi ńlá okòòfé àti egbò ọ̀pẹ̀kẹ́tẹ̀. ẹ ṣeun ní ti ń sìn ó wúlò púpọ̀. àwọn oògùn yìí làwọn ṣe tá a gba NAFDAC fún tá a fi ṣe àwọn oògùn tá a pè ní lego mixture yẹn ó jẹ́ kó strong. ẹ ṣe olómi ṣe capsule ẹ ti ṣe capsule bọ̀ olómi ti wà. àfàìmọ̀ kó má yà ọ́ lẹ́nu nígbà tó o bá tún gbọ́ ọ wípé wèrèpè tí máa jóni jẹ́yẹ tí máa jóni wípé ó ń wo àìsàn èyí tó ń pè ní stroke ìyẹn rọpárọsẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ fèmí náà wèrèpè tí ò níbìkan àgbá mú. Kúnlé ewé wèrèpè rẹ o ìwúlò ẹ̀ pọ̀ púpọ̀ ewé wèrèpè ẹ̀ ń wò yìí tí ó gbọ́dọ̀ máa sọ gbogbo nǹkan tán ṣùgbọ́n tí àwọn èèyàn bá yọjú sí wa ó ní àwọn àtàfi ń dá ní oríṣiríṣi. èèyàn ó gbómu ní báyìí. kò ń ṣe gbígbómu nìkan kò ṣeé gbó ní dídá mu báyẹn nítorí pé gẹ́gẹ́ bí mo sọ fún nípa ní pé sáyẹ̀nsì wà nípa ewé àti egbò ẹ̀rí mi akọ̀dé ewé mi àbẹ̀sí máa gbóhùn bẹ́ẹ̀ kọ́ ó ní àwọn nǹkan tá a máa fi sí tí a máa ń gbó tá a máa ń lo oṣù àti ẹfun tá a máa fi sínú ẹ̀ tó ní àwọn ètò tí ó wà lórí ẹ̀. bẹ́ẹ̀ náà ni tí a bá rìn síwájú díẹ̀. ìjẹun tó yà sí. ẹ ti gbà pé small camera là ń lọ àbí. ok agent máa ń ta ní ẹ kàn súnmọ́ báyìí. ok. a ní ilé ń bẹ̀ a ní 3 bedroom flat ń bẹ̀ sẹ́yìn 3 bed yẹn ọfẹ́ rẹ̀ tàbí ọfẹ́ rà ok àwọn òfìrí rẹ́ǹtì máa ń tà ní. ti dàbà méjì gbọ́ sí lójú. sọ̀rọ̀ tí mo fẹ́ rò máa. no àìwòlé a máa kàn Felix ń gbé ẹ bá sọ̀rọ̀. àǹfààní pọ̀ lára ẹ̀ ẹ̀rí ẹ̀yìn ó ní epo kíní tó máa fi ń ṣá náà àìrán ọmọ ṣe kí ni wọ́n máa ń ṣá pé kó máa ń so oje kan nínú ẹ̀ náà wọ́n máa ń lo oje náà ìfẹ́ǹsì so bí ó ṣe jẹ́. ẹmu náà èèyàn tó lè rẹ́ mu lára ẹ̀. ó ga jù àdí náà bíyàn wá àdí. ogun ṣọ gbogbo nǹkan bẹ́ẹ̀ náà máa ń rí ṣe lára irú àwọn èkùrọ́ mo fẹ́ jẹ èkùrọ́. àǹfààní pọ̀ nílẹ̀ Yorùbá tí Ọlọ́run fún wa so ẹ bẹ́ẹ̀ ká tara lọ́pọ̀ àwọn nǹkan ìta bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ a máa export ẹ̀ wọ́n á rà lọ́wọ́ wa wọ́n wá ìgbádùn ni nígbà tó bá ṣe kí ni tó bá ṣe ta package ẹ̀ bá ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé iṣẹ́ aládùn healing center yìí àwọn èèyàn ti ń rà lọ́wọ́ wa a ti ń gba foreign exchange a ti ń gba àwọn ti kéka kọ́ máa jẹ́ ní Nàìjíríà nìkan kó jẹ́ pé àníkan làwọn máa lọ máa kó wọlé káà náà ṣe tá a ní ìmọ̀ tá a ní níbi ewé àti ìgbò tó ń gbogbo fún àyè ẹ̀wò ká lè ṣe síta bá ṣe gbin gbogbo ẹ̀ nìyẹn fi ti ń sìn àǹfààní wà ẹ dáwọn ẹ̀rí wa ní àná ò níṣẹ́ ẹ gbìyànjú ẹ wá ìmọ̀ nípa ewé àti egbò oògùn tó ń jẹ́ ni o kàn wá ìmọ̀ oògùn tó ń jẹ́. kàn sì fi òótọ́ ọ̀nà ṣe. kàn ti ṣe bẹ́ẹ̀ tó ti parí ìjà ti máa rọrùn àwọn náà máa ta nǹkan síta kò ní jẹ́ pé epo nìkan lára gbẹ́kẹ̀lé ìmọ̀ kéèyàn tọ́jú ẹ̀ lásán India ti fi lọ. bẹ́ẹ̀ ni o. àwọn India ti fi gòkè. àwa. ẹgbẹ́ èèyàn bá wá ní ìṣòro àìsàn rọpárọsẹ̀ stroke ṣọ́nà àbáyọ wà fún pẹ̀lú ewé àtegbò báyìí. fásùgbà ọ̀nà àbáyọ wà ewé àtegbò ń wòsàn àwọn èèyàn wá sọ̀rọ̀ wá ń bí látòkèèrè láti ọ̀nà jíjì tó ń débí tó dẹ̀ ń dúpẹ́ fún Olódùmarè. pé bẹ́ẹ̀ yàn ká bá ní àìsàn stroke nípa ewé àti cherry stroke tá a sọ yìí ọ̀nà méjì ní stroke ń gbà wá o. ẹlòmíì blockages ló wà nínú àbí ibi veins yẹn arteries yẹn ó narrow ìyẹn ṣe ṣara nù inú iṣan tẹ́jẹ̀ ń gbà yẹn ó narrow àbí tẹlòmíì dí òun ló fa stroke tẹlòmíì. ṣé n tán jẹ ló jẹ́ ó di ni àbí ló ń di. n téèyàn ń jẹ ń fà ẹ tó bá ń jẹ tó bá ti nọ́ra jù ẹ tó bá ti mu ọtí tó bá ti le ẹni tó yẹ pé ní gbogbo ìgbà kó máa jẹ àwọn tí ó máa fa àyè tó wá gbàyẹ̀ sókè bíi caffeine bíi àwọn tó le tó ti ń sìn àbí tó bá tún sanra jù tí bá ti sanra jù ó máa ní ọ̀rá lára ó máa dí àwọn ihò yẹn àkọ́kọ́ ọ̀nà tí stroke ń gbà á nìyẹn then ẹlẹ́ẹ̀kejì òun náà ni rupture nínú brain àwọn iṣan yẹn ó lè bẹ́ ń gbà mí tó wà ní brain tó bá bẹ́ kí ló máa ń fà tó máa fi ń bẹ́ shock máa ń fà accident tó jìjì gbà á fà ṣàmì tí ń sìn ẹlòmíì
bóyá ó ṣubú ni bóyá mọ́tò gbà nǹkan gbà yẹ ọjà then ẹlòmíì hypertension ní tiẹ̀ ẹlòmíì diabetes ní tiẹ̀ gbogbo tá à ń sọ diabetes ó lè yọrí sí stroke. ó lè yọrí sí ṣáàmì ti yé sí so táà bá àti wá ń tọ́jú ẹ̀ ní wípé nínú àti kọ́kọ́ mú àti kọ́kọ́ ṣe test o gbogbo àwọn oògùn wa ń bí a máa ní tí wọ́n gbé lọ ṣe test a lè mọ ẹni tó fa tiẹ̀ nínú stroke láti mọ ẹni tó fa tiẹ̀ nínú stroke yẹn la máa gbà tọ́jú ẹ̀. kí ló yẹ káwọn èèyàn ṣe táìsàn burúkú stroke yóò fi ní dọ́dọ̀ wọn. nítorí kéèyàn ò ṣe gangan ni pé àkọ́kọ́ kéèyàn ṣọ́ra fún ní tó ń fi sẹ́nu. irú àwọn oúnjẹ wo ló yẹ kéèyàn ṣọ́ra fún. gbogbo tó bá ti jẹ́ ọtí líle sìgá mímu oúnjẹ tó bá ti ní ọ̀rá púpọ̀ jù ó máa ń fa stroke. ẹni caffeine náà bí ẹ bá sì mú bí ẹ bá mú coffee ojoojúmọ́. tẹ́wọ̀n mú caffeine tó ti yẹn sì tó bá yá ẹ̀rí àrẹ máa gbọ̀n ni ẹ̀rí àwọn tó ń wo bí oògùn tramadol àwọn tó ń lo powers tó ti ń púpọ̀ oògùn tó bá ti pọ̀ jù lára wọn ó ní tó ń ṣe òṣùgbọ́n tó bá ti pọ̀ jù ara wọn máa gbọ̀n kó tó bínú dé ó ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n so tó bá yá wọn á ní àìsàn stroke. yàtọ̀ sí yẹn kí èèyàn gbèrònú hypertension kó pọ̀ jù ohun tí yóò kàn kó gbé sọ́kàn. pé àwọn ń pààyàn ní Nàìjíríà àbíkọ́ ṣọ́ra jù wọ́n ti ń pààyàn jù lé o. oúnjẹ àjọ jù ṣé ti ń sìn ẹ̀wọ̀n tó wà nílùú òkèèrè yẹn oúnjẹ dídùn ni ọmọ wa sanra wọ́n ti ń sọ wọ́n ti pé kọ́ máa ṣe exercise. jẹnu agolo. wọ́n ti ń sọ gbogbo yẹn ò dáa natural food ní kéèyàn máa jẹ gbọ́n èèyàn wá lè mọ aráṣọ náà èèyàn ò lè rìn kórí ó máa mì ẹ tó bá wá ní àìsàn stroke kó gbìyànjú kó wá lo ewé àtegbò sí tá a bá ṣe test fún tá a ti mọ èyí tó fà nínú méjèèjì tẹ́ pé rupture ló ní brain ni o àbí tí pipe yẹn fi burst ni o ní brain ni o àbí ó ní shock ni o àbí tiẹ̀ hypertension ló fà àbí stroke ló fà pé lógo lọ́dọ̀ Ọlọ́run yóò lálàáfíà ewé àtegbò kájú ẹ má jẹ́ kí abúra wa pa ẹ bá yẹ káwọn kan ó fi ẹ̀kọ́ kó máa fi tanná fún wa jẹ wọn á ní ntẹ́ ẹ ní òdà wọn á ní tàwọn ló da nígbà tẹ́ bá dé bá wò kúlẹ̀kúlẹ̀ wọn tí wàá tán ní òdà iná ń gbà tí wọ́n ń túnṣe so àti wá kẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa ewé àti egbò níta ní pé kí àwọn èèyàn máa bọ̀ ní ọ̀dọ̀ aládò healing center ní ọ̀dọ̀ ìmọ̀ba aládò kó wá kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò a máa kọ́ra lẹ́kọ̀ọ́ ní ẹnìkan ò mọ̀ tán tó ti yé èyí tá a bá ń lé àti àwọn ìwé oríṣiríṣi tó jáde àwọn àkà á lè máa ṣe research lórí ewé kọ̀ọ̀kan iṣẹ́ wo lè ewé ìdí ṣe ewé eléyìí kí ni láìfi tó wà lára ẹ̀ kí ni àkóbá tó wà lára ewé eléyìí bí o la máa lò nú ẹ̀ á ti ṣe òògùn débi pé ó ti ní òdiwọ̀n. ó di ẹyìn rẹ o. bẹ́ẹ̀ni. ó di ẹyìn rẹ. ẹyìn èyí tó dàbí ìrùkẹ̀rẹ̀ rẹ̀ nǹkan bí irun dada yìí. bẹ́ẹ̀ni. òun náà níṣẹ́ tí ń ṣe báyìí o. èyí tó dàbí irun. wọ́n máa fi ń ṣe àgbo tó fi ń mọ́ra fún obìnrin tó bá bímọ. àgbo tán fi ń mọ́ra fún obìnrin tó bá bímọ náà fi lè ṣe báyìí. tí ó bá ti ṣe bẹ́ẹ̀ wọn á kójọ wọn á ṣe é ẹ rí i pé àwọn bàbá ń gbà náà wọ́n ní àwọn ètò tiwọn tóbi bá bímọ ń sìn á mọ sínú iléèwẹ̀ wọn á mọ́ra fún ajóra fún mi ò bá wọn tẹ̀ ń jóra mọ́ ń sìn. wọ́n sì ń jó díẹ̀. tó máa ṣe àwọn ètò wọn á ṣe é wọ́n á fi jóra fún. ara rẹ̀ wà sí yémúyémú. àǹfààní pọ̀ nílẹ̀ Yorùbá tí Ọlọ́run fún wa so ẹ mẹ́ẹ̀ká tara lọ́pọ̀ àwọn nǹkan ìta bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ a máa export ẹ̀ wọ́n á rà lọ́wọ́ wa wọ́n wá ìgbádùn ni nígbà tó bá ṣe kí ẹ̀rọ tó bá ṣe ta package ẹ̀ bá ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé iṣẹ́ aládò healing center yìí àwọn èèyàn ti ń rà lọ́wọ́ wa a ti ń gba foreign exchange a ti ń gba àwọn náà ti kéde pé àkọ́ máa jẹ́ ní Nàìjíríà nìkan kó jẹ́ pé àyìnkan làwọn máa kó wọlé káà náà ṣe tá a ní ìmọ̀ tá a ní níbi ewé àti ìgbò tó ń gbogbo fún àyè ẹ̀wò ká lè ṣe síta bá ṣe gbin gbogbo ẹ̀ nìyẹn fi ti ń sìn àǹfààní wà ẹ̀rọ àwọn ẹ̀rí wa ní àná ò níṣẹ́ ẹ gbìyànjú ẹ wá ìmọ̀ nípa ewé àti egbò oògùn tó ń jẹ́ ni o kàn wá ìmọ̀ oògùn tó ń jẹ́. kàn sì fi òótọ́ ọ̀nà ṣe. kàn fi ṣe bá ti ṣe bẹ́ẹ̀ tó ti parí ìjà ti máa rọrùn àwọn náà máa ta nǹkan síta kò ní jẹ́ pé epo nìkan lára gbẹ́kẹ̀lé. ẹ rí ọkùnrin mi kùdìẹ̀kùdìẹ̀ àti ṣe déédéé ó wà lára ẹ̀ bóyá ó ní àìsàn diabetes ni bóyá ó ní àìsàn hypertension ni tó bá ti ní méjèèjì ó máa dà láàmú nǹkan ọmọkùnrin ò ní lágbára mọ́ nǹkan ọkùnrin ẹlòmíì ó ti súnkì nǹkan ọkùnrin ẹlòmíì kò tiẹ̀ gbé rárá. Yorùbá Gidi TV. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi ń bi gbogbo tẹ́ ti láǹfààní àti máa wò wá bójà àárọ̀ bójà ọ̀sán ó lè jálẹ̀ lọ́dọ̀ yín Ọlákúnlé Fásùgbà ló kọ mi mo ti fìbà fúngbà àgbàlagbà tó kún fún àgbàrá gba agbára gbàǹgbà tẹ́gbàgbèjì àgbà kan òkan lè fàyà gbàǹgbàǹgbà nígbà kí ìgbà torí pé wọn ò ní ṣẹ̀ṣẹ̀ wé tó tapá gágá lójú iná tí iná fi méwé igi oko jẹ́ àwọn ìràwọ̀ tó bá fojú doṣù wú ọkùnrin ẹ já sọ̀rọ̀ díẹ̀ nípa tí ó wúlò fún wa tí ó sì ṣe aláǹfààní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà bẹ́ẹ̀ ni ewé egbò ewé wọ́n léwé ń jẹ́ oògùn ń jẹ́ ṣé lóòótọ́ ni wọ́n léwé tí ò jẹ́
tàbí oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ṣé bẹ́ẹ̀ lórí bàbá aládò bá àṣegùn ìlú ìbàrìbà wọ́n bẹ níbí pẹ̀lú mi ẹ bá ń káwọn èèyàn wà o. mo kí gbogbo ara lé pàwátá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn akúndédé àsìkò yìí ṣe rí ìbéèrè tí ẹ béèrè yẹn ìbéèrè tó lágbára ni tó dẹ̀ yẹ pé gbogbo tó bẹ́ẹ̀ látàdíjọ́ ó tún bẹ́ẹ̀ dì sí wọ́n ní bó ṣe ń bẹ ní àtijọ́ bẹ́ẹ̀ ni ó sì máa wà láéláé ewé ń jẹ́ ògùn dẹ̀ ń jẹ́ ṣe rí n tó ń fà á tí àwa èèyàn ta fi ń wò pé tẹ́lẹ̀ máa ní pé oògùn tó ti fóun kò wá òkè àwọn àgbààgbà ní pé oògùn tí ò bá jẹ́ ìwé ẹ̀kọ́ kan ìyẹn dúró bẹ́ẹ̀. then ẹlẹ́ẹ̀kejì ni pé ìmọ̀ tí àwọn òyìnbó gbé wá wọ́n fi ń gba tọ́wọ́ wa lọ́wọ́ wa ni èyí tá a bá ní wọ́n á ní pé yẹn ò dáa tọ́dọ̀ wa wọ́n wá gbà lọ́wọ́ wọ́n wá kún lọ́dà á wá máa dán yanyanrin wọ́n á lò ló dáa jù. tọmọ Yorùbá fi kó bára wa nù. níta fi kó bára wa nìyẹn láti wá rò pé ṣé oògùn ò jẹ ni. mo sọ ní inú àwọn ìgbà kan rí nípa wípé tí wọ́n bá mú ewé dóngóyárò wọ́n ẹ ká sọ nípa tàgìrì ẹ̀rí èso tàgìrì ó wà ní tó fi ṣe tetracycline tó fi ń lo oògùn dígbẹ̀ tí a bá mú tàgìrì tá a gé tàbí ẹ̀rọ bóyá kó fi kún àgbo kéèyàn ó lò ó táwọn oníyan ẹlẹ́kọ̀ọ́ òyìnbó tó bá rí wọ́n á ní àkódà kó wọ́n bá kíndìnrín jẹ́ kó wọ́n bá ṣe kíní kan má lò kò ṣiṣẹ́ èyí tí wọ́n á gbà lọ́wọ́ wa tọ́kọ́ tàgìrì tó kó lọ tó ń export yẹn wọ́n á fi ṣe àwọn oògùn wa àwa ní pé ó dáa ní tó fà náà ni pé wọ́n yọ bìlíìfù yẹn kó lọ́dọ̀ wa ni wọ́n á gbé tiwọn tí wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n wá ń ṣe yẹn ẹni pé tẹ bá sáré lò á sáré ṣe wìrìwìrì kí lọ́ọ̀ tó fi ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ nínú gbogbo ewé kọ̀ọ̀kan for instance ewé tó ń tọ́jú ibà ká sọ pa ewé òrùwọ ká sọ nípa ewé tíì ká sọ nípa dóngóyárò ṣáàmì tí yẹn sìn ẹni pé tẹ̀ máa tọ́ máa pa àgbo pọ̀ tọ́ máa fi ṣe àgbo fèèyàn ẹni pé tó bá ti bẹ̀rẹ̀ sí lo àgbo yẹn á tó bí ọjọ́ 3 sí 4 kó tó di pé ibà ẹ lọ tó bá lè fi lọ báyìí kó sì lọ pátá nìyẹn chemical content tó pé tó jẹ́ quinine nínú ẹ̀ tó máa ń wo ibà sàn àwọn òyìnbó wa mú wọn yọ kó nu ewé yẹn ká ní pé for instance nínú ewé kọ̀ọ̀kan ó ní 0.5 milligram ní quinine tó wà ní ewé yẹn wọ́n máa wá mú wọ́n máa maximize ẹ̀ wọ́n máa ṣe tó máa pọ̀ gan tó wọ́n ti wá pọ̀ gan so nínú tí wọ́n máa lò yẹn a máa rí bí 500 milligram ṣètìgẹ́t tó bá lò gbàrà báyìí sí ibà yẹn á lọ ni but èyí tó jẹ́ pé defence tó wà nínú ẹ̀ tó jẹ́ pé òun ló máa jẹ́ kí èèyàn ní immunity sí àìsàn yẹn wọ́n ti yọ kúrò so ìyẹn ló jẹ́ pé oògùn wọn máa ń fast but kí ni ìgbẹ̀yìn yẹn kò ní sí immunity fún nǹkan yẹn lẹ́yìn oṣù kan ibà mi àtúndé lẹ́yìn oṣù kan ibà mi àtúndé wọ́n á sọ pé ó ti di typhoid tó bá yá kó ní typhoid á wá di nǹkan tó jẹ́ pé oògùn wọn ní ká mọ́. a jẹ́ pé n tẹ́ ń sọ báyìí ni pé àwa bí ọmọ Yorùbá tọ́lọ̀ ń dá wa sí bí àwọn ewé àtẹ̀gbò wa ló yẹ ká máa lò. òun ló bá ibi tá a wà yìí mú. ṣùgbọ́n bàbá lọ bá pọ̀ àwọn míì tó jẹ́ alágbo òbílẹ̀ ológun òbílẹ̀ ìṣòro kan ṣẹlẹ̀ o ọmọ ṣe báyìí o gbẹ̀yìngbẹ̀yìn mo ti rí ẹnìkan tó sunkún bá mi pé àwọn kan wà tó jẹ́ pé àwọn ti lọ bá pé ọmọ àwọn ní àwọn ìṣòro bíi kí ọmọ wọn ṣe gángan pé kán lo ọwọ́ òbílẹ̀ àwọn ti lo ti òyìnbó kò ṣiṣẹ́ wọ́n ti gbé àwọn lọ́sípítù nílùú èbó gan lamẹ́ríkà táwọn wà wọ́n ti kò ṣiṣẹ́ wọ́n lọ bá àwọn oníbílẹ̀ tiwa ń bí nǹkan kan tó ṣẹlẹ̀ ṣé wọ́n wá ń jẹ́. ṣe rí ìmọ̀gùn ni ní ọ̀dọ̀ tiwa tí a máa ń ṣe gángan àwa kì í gbowó fi tọ́jú ẹ̀ o. pé kò yẹ kéèyàn gbowó á gbowó gidi lọ́wọ́ wọ́n gbowó mi ò náà kì í wọ́n gbowó gidi lọ́wọ́ àwọn eléyìí. mi ò ní wọn ń gbowó tọ́jú gángan mi ò ní wọn kì í gbowó tọ́jú ẹ tó níbi wárápá pé wọn kì í gbowó lórí ẹ̀ ṣùgbọ́n tó ṣe ní pé àwọn bàbá àtijọ́ wọn ní gbowó lórí ẹ̀ wọ́n ó tọ́jú oúntọ̀hún wọ́n á máa retí ẹ̀bùn lọ́dọ̀ ẹni tí báà náà ṣe ń ṣe iléeṣẹ́ wa nìyẹn. ẹ̀yin náà ẹ ní sọ pé ó yá ẹ lọ kó 40 million naira wá ẹ mú 20,000 wá. màá sọ èyí tó fi rí bẹ́ẹ̀ fún yín. ṣé rí àwọn àìsàn kan wà tọ́mádọ́dọ̀ tiwa tá bá ti wò bí àìsàn gángan àìsàn pé ọmọ ń ṣe wárápá ìtọ́jú ẹ̀ 50-50 ni. 50-50 báwo. 50-50 ni pé ìmíì wà
tí ẹ bá ṣàwọn oògùn fún oògùn tó ṣe fún lágbájá fẹ́lẹ̀ yìí òun lè lò tí lágbájá fi wà òkè òun lè lò kó má ti wà òkè ó máa wá ń sọ lóògùn dèké ni tó lóògùn tó wàá fẹ́ dèké tó wàá fẹ́ sọ pé àwọn ó gbowó lọ́wọ́ wa kò ṣiṣẹ́ yẹn ní tí a máa ń ṣe náà ni pé ẹ ní sùúrù ẹ jẹ́ kí n tọ́jú ẹ̀ pẹ̀lú eléyìí kárẹ̀ yá ẹ wá fún mi ní ìtẹ́ wá fẹ́ bọ́n tó bá wù yín nígbà tárẹ̀ bá tó yá tárẹ̀ bá yá ìdí tó fà náà ni pé torí pé àwọn àìsàn bẹ́ẹ̀ 50-50 mo lè sọ ni ẹ̀rí sìn bíi pé kéèyàn ní cancer nígbà tí ẹ bá ní cancer tó bá dé tó bá wò pé kíní yìí wọ́n ti náà fẹ́ bá gé ní hospital àwa ni tó bá lè ní sùúrù tó bá bẹ̀ sí lo àwọn oògùn yìí sí o yóò wà dáadáa ṣùgbọ́n yóò gbàsìkò ẹni tó ti wá sọ tó ti gbèsè lọ́pọ̀ pé o lè lálàáfíà wọ́n ti gbóhùn tó wá dọ́dọ̀ oníṣègùn mi kò ní ní confidence mọ́. ṣé ewé àtegbò ó lè wo cancer àìsàn jẹjẹrẹ. Yes ṣe rí ewé àtegbò lè kò sí tí àìsàn tọ́lọ́run bá dá tí ò dá oògùn ẹ̀ ibi tí wọ́n bá dé òun la máa sọ dé wọ́n ní pé àìrìn jìnnà láàrin àbòkí ọ̀kẹ́rẹ́ ṣàbí ti yẹn sìn ìmọ̀ ń lọ ní ojoojúmọ́ ni ṣùgbọ́n táwa dúró dè ní pé nítawọn bàbá tí wọ́n ti ṣe lójú wa tí wọ́n lo oògùn ẹ̀ tó ń tọ̀ ń gbádùn á mọ oògùn ẹ̀ ti yẹn sìn ṣe ní pé bóyá kò sóògùn kánsà nígbà kan kó tó di pé wọ́n pè ní kánsà ẹ kọ̀ ní pé ẹnìkan ní kòkòrò ọmú á ní pé kòkòrò ọmú ló mú ọmú yẹn bẹ̀rẹ̀ sí ní jẹrà ìbọn ní sọ́dọ̀ kánsà lé ní nítawọn bàbá ń ṣe sí ń gbà yẹn tọ́mú yẹn fi ń gbádùn ó sì wà ń bẹ̀. tó ń dẹ̀ sọ ń sìn pé béèyàn kan bá níṣòro àìsàn kánsà jẹjẹrẹ tọ́bọ̀ wá bá yín ẹ fúnra ẹni bẹ́ẹ̀ nígbà kó fọkàn balẹ̀. a fún tán kó fọkàn balẹ̀ in fact àti ìní kó ń tọ̀ ń mú owó wá. kó mọ̀ wulẹ̀ mú owó wá. láti mú owó wá. kó kọ́kọ́ rí ìgbádùn náà. àti egbò tá a máa lò sí. ṣùgbọ́n gẹ́gẹ́ mo sábà kọ́ ni pé irú àwọn àìsàn tó jẹ́ àìsàn ńláńlá àìsàn gbáǹkọ́gbè bẹ́ẹ̀ yẹn ọ̀nà méjì ló pé sábà ní kó ní sùúrù ká máa tọ́jú ẹ̀. òògùn tá a fi ń tọ́jú àwọn àbàtọ́ wa ti gbá nítorí tẹ́ bá gbowó lọ́wọ́ wọn sìn tí ò bá tí ì wà òkè àbí tó bá ti gbójọ ń pẹ́ ó ń di ọdún oṣù mẹ́fà oṣù mẹ́rin tí ò ti wà ká ní àwọn gbowó lọ́wọ́ lórí kí àdìyẹ yẹ kúrò pé ṣé sùúrù oṣù tá a bá ṣe tán padà wá dúpẹ́ lórí ẹ̀. bẹ́ẹ̀ náà ni àìsàn gángan bẹ́ẹ̀ náà ni pé àìsàn tí wọ́n bá ń ṣe wárápá ṣọ́mi ti sìn bẹ́ẹ̀ náà ni àwọn àìsàn wáyé débi bí ibi oní kánsà àwọn àìsàn tó yẹ pé gbáǹkọ́gbè àìsàn lẹ́gbẹ̀ẹ́ kan náà. sẹ́rí lẹ́lẹ́ẹ̀kejì àwọn èèyàn wa àìṣòdodo ó jẹ́ tó ń kọ́ bá iṣẹ́ òògùn ìbílẹ̀. kí ni díẹ̀ ni pé ẹlòmíì nǹkan mi kò mọ̀ á ní kókó wá sínú ẹgbẹ́ ẹ pé wá sínú ẹgbẹ́ nǹkan báyìí ni mo gbà ṣé báyìí ni mo gbà o. irú ẹgbẹ́ wo ẹgbẹ́ ìṣègùn ìbílẹ̀. àwọn oníṣègùn ìbílẹ̀ ní ẹgbẹ́ association. ẹ̀wọ̀n nínú irú Abẹ́òkúta yìí ń sìn a ní ẹgbẹ́ tó yẹ pé gọ́vnà ìlú Abẹ́òkúta tá a wà yìí o ọ̀nà fọwọ́ sí. tó buwọ́ lù. bẹ́ẹ̀ ni láti ṣe alápè ní tó jẹ́ alternative board traditional medicine alternative board tó ti ń sìn ní Ogun State so tó yẹ pé àwọn àlejò mẹ́mbà ẹ̀ tàbí license ní Ogun State fún iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ so àwa wá ní ẹgbẹ́ tó pé tí wọ́n gbaṣẹ́ kan tí ò bá yẹ sọ láàrin ẹgbẹ́ kọ́wọ́n yan báyìí ló ṣe báyìí ni ó ṣe wọ́n yàn fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹni ló tiẹ̀ sínú ẹgbẹ́ ọ̀hún ṣáàbí tí ń sìn so wá ń jẹ́ kí ẹ máa di èké débi pé àwọn èèyàn ń bẹnu àtẹ́lu iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ìṣègùn ti kúrò bẹ́ẹ̀ nílé iṣẹ́ aládùn healing center ẹ rí i pé ní ọ̀dọ̀ wa gbogbo oògùn tá a máa ń lò àwọn fún alágbìn a ní botanical garden tá a gbin àwọn oògùn wa sí ẹ̀ẹ̀kejì náà ni pé àwọn àìsàn tí mo dárúkọ tó jẹ́ àwọn àìsàn gbáǹkọ́gbì tá a máa tọ́jú èèyàn á jọ ṣàdéhùn ni tí ó ń tọ̀ ń bá gbádùn kó wa sanwó ẹ̀ ìyẹn tó bẹ̀ àìmọye oògùn tá a ti ṣe nípa yìí pé ẹ jẹ́ ká wò ó tí ó bá ti wà òkè àwọn yorùbá yìí wá ẹ jẹ́ kí n fún yín sample. ok ẹja fún alápẹ̀rẹ̀. ìyá kan wá ní ọdún kan nígbà tá a wà ní Bàrìbà yẹn ní Paraku nítorí pé para ní pé bàbá olóyè Ìbàdàn ìṣègùn ló Bàrìbà ìlú Paraku ní ti joyè yẹn ní ààfin Àpákídàbàrà. olóyè Bàdà ìṣègùn Bàdà ìṣègùn lù Bàrìbà lẹ̀ láǹfààní àti máa wò yìí o. ní ìlú Paraku ṣé ní ìlú Paraku tá a wà yìí obìnrin kan wá ó gbé ọmọ ẹ̀ wá ìgbé ọmọ ẹ̀ ní àìsàn wárápá pẹ̀lú gbọ́dọ̀ wá tó ní àìsàn wárápá ẹ̀pọ̀ mọ́ a máa ń fojú inú wo nǹkan á fojú inú wo á tún fi tòde wò. ẹ fojú inú wo ẹ fi tòde wò mo rí bẹ́ẹ̀ tó láwọn nǹkan ìṣàyẹ̀wò ara ìgbàlódé. ó wà lẹ́yìn tá a fi wo BP ni o tó fi wo ṣúgà. àyẹ̀pẹ̀ ẹ fojú inú wo ẹ fi tòde wò ẹ tún fi tìmọ̀ ìjìnlẹ̀ wò. bó ṣe ṣe gan-an lórí ìmọ̀ tó dán bá jò. ẹ ṣò ń lẹ̀. so àwa wo ọmọ ẹgbẹ́ ọmọ ìwà á fojú inú wò nígbà tí níbi ojú náà ti wá rí i pé n tó ń ṣe ọmọ yìí ò tiẹ̀ nídìí òògùn
káì kò nílò oògùn. kò ní ìdí oògùn rárá bàbá tó bí ọmọ yẹn ti náwó títí ọmọ kan tó dẹ̀ bí fún yẹn tóbi yẹn bí fún yẹn. àwọn aṣọ máa ń pe obìnrin náà pé obìnrin yìí wá ọmọ tó gbé wáyé bàbá ìkọ́ ló ní ọ̀rọ̀ yìí di wàhálà o ó ní pọ́n purọ́ mọ́ òun ni ọ̀nà yìí nìkan ni ó kọ́ ló ní ọmọ yìí tó bá lè gbọ́mọ ìfẹ́ tó ní ọmọ yìí alálàáfíà nítorí pé ìdílé tó gbé bí ọmọ yẹn ìdílé tó gbé bí ọmọ tó gbé wá yẹn wọ́n ní òòṣà bẹ́ẹ̀ tó gbé ọmọ wọn kì í bọ́ ta. òun ò sì mọ̀. òun ò sì mọ̀ but nígbà tí wọ́n ń wọ́ ọmọ tó kọ́ ilé ní owó lọ́wọ́ ó gbé ọmọ yẹn fún nígbà tí ó ṣà lọ wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ dárí oúnjẹ náà nígbà tó wá lọ ó wá padà wá lẹ́yìn pé bàbá yẹn pamí lẹ́wà pamí ta nígbà tí mò ń bẹ lọ́hùn fọmọ tọkọ mi ní màá lọ wọn lọ fẹ́ lòmíì ọ̀dọ̀ ẹni tóun lọ lẹ́ni yẹn ló wá ní pé òun á ṣètọ́jú fóun kò sí gbogbo bóun láṣepọ̀ ó ṣe wá bóun ní àṣepọ̀ tó bóun nílò fi bí ọmọ yẹn lòun á gbé fún ọkọ yàrá ẹni tí lè jẹ́ tó bá sùn yẹn àwọn ní òòṣà nílé wọn tó gbé ọmọ wọn kì í sùn ta afa ọ̀rọ̀ nígbà tí a mọ ẹni gbọ́dọ̀ àṣepọ̀ sí ìwọ̀n tó gbé náà tó fẹ́ kọ́ ọmọ ìlú gbádùn ó lọ fẹ́ kó gbádùn gbé lọ fún ẹni tó ní màá bẹ bá màá ṣàlàyé fọkọ ẹ̀ àsọkọ ọkọ fárígá ló máa kọ́ ilé ẹ̀ wọn náà máa lọ ṣe tẹ́ẹ̀sì ni wọn máa ṣe kíní kan wọ́n ṣe tẹ́ẹ̀sì ó wà nípìnlẹ̀ òótọ́ nǹkan ló ń lọ mọ́ nígbà tó dámọ̀ pọ̀ fọlọ́mọ ọmọ lálàáfíà pèsè yé ọmọ lálàáfíà ó sì jẹ́ pé owó tá a la fẹ́ padà gbà lẹ́yìn ìgbà tó wá gbádùn wọn padà fún wa mọ́ bàbá sọ pé kí lè rè òun owó òun fẹ́ san ṣùgbọ́n a ṣèyẹ tó yẹ pé àwọn tó jẹ́ ẹgbẹ́ wa nínú ẹgbẹ́ ìṣègùn wọ́n lè jẹ́rìí ẹ̀ nínú àwa níbi agbo ìṣègùn gan nílùú Èkó lọ́dún náà. ok yóò ṣe pàtẹ ìṣègùn ẹ máa ń ṣe ok ibẹ̀ ló gbé sùkú bá wa ẹ̀rí pé mi kì í dó sí pàtẹ ìṣègùn àwọn ọmọ ló máa ń wà níbẹ̀ ṣùgbọ́n ní bàbá yìí ti wá wọ́n ṣàdé lọ́dọ̀ bàbá aládùn máa rí nígbà tí mo máa rí bàbá yìí ẹsẹ̀ méjì kò lè rìn rárá ó ti paralyze. Ọlọ́run àánú. kò wá ṣe stroke ẹ̀rí pé stroke máa ń mú apá kan ẹsẹ̀ kan ẹsẹ̀ méjèèjì ó rọ pátá. mo tọ́ àti pé ẹsẹ̀ rẹ̀ wá tín o ó wà ní nọ́mà o pọ̀ kò ṣeé gbé. kò ṣiṣẹ́. wọ́n á ní pápá olóṣèlú ṣẹlẹ̀ bàbá ó ní dédé lòun sùn nígbà tó ń sùn lójú oorun òun wá láàyè pé wọ́n kàn bẹ̀rẹ̀ sí í na òun ní ẹsẹ̀ wípé wọ́n ṣà ń na òun wọ́n ń na òun lẹ́sẹ̀ wọ́n nígbà tó ń bẹ̀rẹ̀ máa jí ẹsẹ̀ ò ṣeé gbé mọ́ ó ti wá náwó kiri ó ní pé ó ti wá sùn ó ti sùn débi pé ó débi ọsùsù gbòmí táwọn olóyìnbó ẹ̀gbọ́n kọ́kọ́ tí wọ́n á ṣẹlẹ̀ wọ́n á ṣe tẹ́sì ṣe gbogbo ẹ̀ wọ́n á wò wọ́n rí nǹkan tó ṣe ẹ̀jẹ̀ ò block ẹ̀jẹ̀ lè rọ̀ ẹsẹ̀ yẹn kò dẹ̀ tútù tó yẹ jẹ́ lè kánná ohun yóò dùn ṣùgbọ́n àti àwọn àwòrán pé tọ́májà lè kánná tí ó fi ń dùn ó já sí pé life wà nínú ẹsẹ̀ yẹn nígbà tí bàbá yìí dé mo ní ó ní ìta máa ṣe sí àti atúfojú inú òun náà ni ètò yẹn sìn nígbà tá a wá fojú inú wò àṣà àwọn ètò tó máa lò pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́ọ̀bá náà ti rìn tó jẹ́ pé ewé àtegbò náà ló sì lò ewé àtegbò ni pọ́nbélé ewé àtegbò ni ẹ rí i pé àwọn àgbà wọn níbi tí múdè wà ibẹ̀ náà ni túdè wà. ibi wọn dè ọ wà ni wọn tú ọ lẹ wà. wọn ní ẹni tí ò bá dé ni wọn pa wà ni wọn gbà ọ lẹ wà. oko túdè a máa rò pé ilé ayé kò sí ọ̀nà àbáyọ lórí ọ̀nà àbáyọ ń bẹ ilé ayé yìí tí èèyàn bá kọlu àwọn tó kọlu yẹn ó ní bí àwọn àgbàlagbà ṣe ń bá wọn sọ̀rọ̀ lágbájá báyìí ó ti wá sáde wá o ẹ bá wa fi kalẹ̀ ẹ fi ṣẹ́ yìí ẹ fi pọ́n wa lé ó ń tàbá ti fún báyìí yóò wà dáadáa náà ni àwọn máa jẹ́ mi nìṣó ó pọ̀ nínú àwọn ẹ̀rí tó yẹ pé àwọn living witness wà tàbí pé lágbájá báyìí ni láti nìkan ṣe ṣáàǹtì kan ẹ wá wo ọmọ tí ò tí ì súnmọ́ obìnrin rí tó bẹ̀ sí tọ ẹ̀jẹ̀ ẹni pé ẹ máa wò pé gbólógbé tọ́tọ̀ sí bó ti kó yàrá sí ìwẹ̀ nínú odò tá a máa ń wẹ̀ ní ẹni pé wọ́n ní pé kò sí fàlódò tó bá mu omi díẹ̀ bẹ̀ wàá tọ̀ ọbẹ̀ ẹlòmíì àìsàn wà lára tiẹ̀ òun náà tọ̀ ọbẹ̀ àwọn òkúrọ̀ wá kọ́ wà nínú omi tí wọ́n lè kó síbi nǹkan ọmọkùnrin báyìí ó ti parí ìdá máa dé bábẹ̀ yàrá máa tọ̀ ìdá máa ta ìtọ̀ yà máa ta á dẹ̀ máa tọ̀ ẹ̀jẹ̀ àwọn àgbo tó dájú ewé kanṣo egbò kanṣo nínú oògùn wa ni tó dájú pátá oúntọ̀ yóò dé lálàáfíà so agbára ń bẹ nínú ewé àti egbò ìmọ̀ ó ní àwọn èèyàn wa ni wọ́n sá fún láti wá ẹ̀rí pé ó ló jẹ́ kí iléeṣẹ́ aládùn healing center la fi dá iléèwé sílẹ̀ báyìí fún àwọn èèyàn kó wọn máa kẹ́kọ̀ọ́ ewé àti egbò. tó ilé ẹ̀kọ́ ti wà báyìí láti kẹ́kọ̀ọ́ ewé àti egbò lọ́dọ̀ yín nílànà ìbílẹ̀ pọ́nbélé. a kọ́ ní ewé àti egbò tó bá tún yá tó wá jáde lọ́dọ̀ tiwa àá fẹ́ kó lọ sí
bíi Unilag kó lọ ṣe University of Lagos bí kó lọ kẹ́kọ̀ọ́ sí. tàbí kó lọ sí OAU. kó lọ sí OAU kó lọ kẹ́kọ̀ọ́ sí. ní board of traditional medicine ní Kòfó Àbáyọ̀mí course wà níbẹ̀ tí wọ́n ṣe fún natural medicine. ẹ rí i pé Nàìjíríà a ní àǹfààní tó pọ̀ a ní ìmọ̀ tó pọ̀ tó yẹ pé tá a bá kó lọ sí àgàgà wa Yorùbá yìí Ọlọ́run kẹ́ wa púpọ̀ ilẹ̀ ọ̀dọ́ wa ibẹ̀ ní egbò tó pọ̀ jù wà. ó máa ń lalẹ̀ wù ni ọ̀pọ̀lọpọ̀ láàgbìn. bẹ́ẹ̀ ni lálẹ́ wù ni ìyẹn ló ń gbàtà rí pé àwa àwọn èèyàn àti ẹ̀wà gbìn ló jẹ́ káwá bẹ̀ tí máa gbìn ń sìn nítorí pé ọwọ́ tí a fi ń kí ẹ̀ máa gé igi kó má gbìn mí igi máa ń tán ní yóò ní. so nípa báyìí iṣẹ́ ewé àti egbò yìí a lè ṣe ká gbé lọ sí ibi òkun ká máa fi gba currency gidi tó yẹ pé high currency láti ìlú òyìnbó wá sí foreign exchange láti ilẹ̀ ibà tó pé ká tajà sí wọn fún wọn lọ́hùn. wọ́n ń wá oògùn tó ń jẹ́ ìlú òyìnbó wọ́n ń wá oògùn tó ń jẹ́ ewé àti egbò àwọn ọmọ tó wà lọ́hùn wọ́n ń wá oògùn tó ń jẹ́ nígbà kú ti padà rí pé oògùn òyìnbó ń kó bára ni tètè oògùn òyìnbó ń kó bára ni ìjọkùn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ó ń bá mi sọ̀rọ̀ ó ní pé tó ń jẹ́ máa lo ewé àti egbò ó ní pé wọ́n ní àwọn dókítà sọ pé ó ń ba kidney ó ń affect kidney mo ní àmà gbọ́ ṣé òyìnbó náà ò ní kidney ni òyìnbó náà ní kidney problem ṣé pé àgbo ló lò ní. bẹ́ẹ̀ni àwọn ganan ọkọ níṣòro yìí jù. lẹ́yìn ìgbà yẹn nísìn ewé àti egbò ti kúrò ní àtijọ́ àwa náà ti lọ ń study ẹ̀ ní school a ti ń refine ẹ̀ a ti ṣe oògùn tó ti ní NAFDAC a ti oògùn tó ti ń figagbága pẹ̀lú àwọn òyìnbó ẹ̀wò lego mixture àwa la ṣe ó wà chemist káàkiri. lego mixture ó wà ní tẹ̀ ṣe ní ọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ni àwa la ṣe ń lé iṣẹ́ wa ó wà ní London ó wà ní Manchester. ìjọba Nàìjíríà fòǹtẹ̀ lù. wọ́n fòǹtẹ̀ lórí àwọn chemist káàkiri àwa la ṣe oscoto capsule ó wà ní Manchester ní England lọ́wọ́lọ́wọ́ ayé sọ̀rọ̀ yìí màá sọ àdírẹ́sì yẹn àwọn ẹ̀ma tí wọ́n lọ máa rà ń bẹ̀ ṣáà ti yẹn sìn so ẹ má yẹ kọ́ wọn kan tàn yín pé ẹ má lo oògùn ìbílẹ̀. ṣe capsule ẹ ṣe àbí olómi. a ṣe oscoto ní capsule oscoto capsule oní capsule yẹn máa ń ṣiṣẹ́ fún èérí inú fún obìnrin tó yẹ pé nǹkan oṣù ò ṣe déédéé àbí àwọn ìyàwó tó ń ṣe nǹkan oṣù mọ́ àbí ẹni tó sanra alábàádì àbí ọkùnrin mi tí ní ẹ̀kọ́ èdè ga ẹlòmíì kò rí gbọ̀nsẹ̀ ṣe ìgbọ̀nsẹ̀ yẹn ti wá ń dúró sínú ẹ̀ ó ti wá ní problem reabsorption of waste products into the system ṣe ti yẹn sìn nígbà tí ìgbọ̀nsẹ̀ ò jáde ó máa padà reabsorb sínú ara system ni àwa ló ní ara rẹ̀ tó ó máa fọ èrí inú ni ẹ̀ràn àbá wa tó máa jí láàárọ̀ wọn mú àgúnmu wọn á lọ sílé ìgbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ ara wọn á nà èyí wọn á nà yẹn náà fi ń nóbìnrin púpọ̀ tó fi ń ṣe lọ́kọláya náà so ewé àtegbò ti kúrò níbi yìí pé ó máa affect kìnìún kan òyìnbó tó ní pé ewé àtegbò ló ń disturb kidney òun ló disturb liver sáwọn gangan ò ní liver ni sáwọn gangan ò ní kidney ni. ó lè jẹ́ pé àbíkúnyàn bá ń lò tó bá pọ̀ jù. no ànígbàtẹ́kọ̀ ti wà òdiwọ̀n ti wà òdiwọ̀n ti wà sìn. tó bá jẹ́ pé èèyàn wá bá irú ẹ̀yin ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn kàn ń já ó ń kì mọ́lẹ̀ ó ń mú lórí ẹ̀. ẹ̀yin ará mi tẹ̀ ń gbọ́ mi lé ẹ má bora yín pa ẹ má tanra yín ẹ má jẹ́ kí èèyàn kan tàn yín pé ewé àtegbò kò lè wo àìsàn tí ń ṣe yín lágọ̀ọ́ ara ọ̀pọ̀ èèyàn wọ́n ti tẹ̀lé àwọn òyìnbó níbi wípé tí wọ́n sọ fún wọn wípé ewé àtegbò ń fa kidney àbò ń fa liver problem àwọn òyìnbó tí ò léwé àtegbò ṣé wọn ò ní kidney problem ni ṣé wọn ò ní liver problem ni àwa tá a wá ń ṣe iṣẹ́ ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ ńlẹ̀ yìí iléeṣẹ́ Holy Peace Herbal Ventures aládùn healing center àti wá ìmọ̀ kún ìmọ̀ àti ṣe ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ débi pé àwọn èèyàn ti ń gbàdẹ̀ káàkiri wọ́n tó bá ní àìsàn àìrí ọmọ bí wọ́n tó rí àìsàn stroke àbí o ní àìsàn ẹ̀yìn àbí inú ń dẹ̀ láàmú ni gbogbo tó bá lè máa ṣe ní àgọ́ ara ewé àti egbò kájú ẹ̀ yọjú sí iléeṣẹ́ aládùn healing center ewé àti egbò ó ti ní ètò ó ti ní ẹ̀kọ́ débi pé òdiwọ̀n ti wà lórí ẹ̀ gbogbo àwọn in tí àwọn kan ń sọ ó ṣe kíní kan ó ṣe kíní kan làánà ti ń ṣẹ́ lórí ẹ̀ débi pé òdiwọ̀n ti wà n tó máa fa ìdíwọ́ àti ọkọ̀ mbẹ̀ èèyàn kì í jẹ wédú kó wá ní wédú dààmú láàmú èèyàn ní jẹ ẹ̀fọ́ kó ló dààmú láàmú ewé àti egbò natural medicine no chemical òun la fi ṣe ewé àti egbò tiwa a ṣe lego herbal mixture tó máa ṣiṣẹ́ fún iṣan ara lego herbal mixture lego herbal purifier ni yóò purify gbogbo tó bá ń jẹ́ àìsàn ní àgọ́ ara ẹ̀kejì náà ni pé tí èèyàn bá ní àìsàn wósẹ̀wósẹ̀ èèyàn ní àìsàn stroke apá kan ń ròyàn ẹsẹ̀ kan ń ròyàn àbí ẹ̀jẹ̀ wá ń dì ní àbí èèyàn ní cholesterol tó pọ̀ jù lára ni lego herbal mixture oníkó lọ rà a ṣe oscoto capsule tó wà ní oníhóró tó máa ń fọ ìyérí inú a ṣe oscoto mixture tó máa ń fọ ìyérí inú ọkùnrin tí ikùn ẹ̀ ga obìnrin tí ikùn ẹ̀ ga obìnrin tó ní ọ̀rá lábàádì obìnrin tó pé nǹkan oṣù ò wá déédéé àbí tó ń bẹ lọ́n fọ́mọ
a ṣe osconto capsule osconto mixture òun la ṣe wọ́n tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara nípa pé à ń bẹ lọ́hùn fọ́mọ a ṣe àkànṣe oògùn fún ẹ a ní àgbo abíwẹ́rẹ́ a ní àgbo ìbílẹ̀ tó yẹ pé àwọn bàbá máa ń ṣe fún obìnrin tó yẹ pé gbogbo ohun tó bá ń ṣe lára tí nǹkan kò bá ṣe ó lọ ṣe test wọ́n ní kò ní fallopian tube blockages wọ́n ní kò ní cyst wọ́n ṣe wọ́n ní pé ovulation period wà okay wọ́n test ọkọ ẹ̀ wọ́n ní sperm ọkọ ẹ̀ wọ́n ló kún á ṣe àgbo fún tó bá lo àgbo yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yóò bímọ àgbo amúnútòrò la máa ń pè tó bá lo àgbo amúnútòrò táwọn bàbá ti ń lò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yóò bí oyún yóò fi ẹ̀yìn gbọ́n ọkọ̀ ló go Olúwa nítorí pé ewé àti egbò oúnjẹ bíi tàtijọ́ ẹjú sí iléeṣẹ́ Alado healing center kẹ́ ẹ fojú kọ ìlú bàbá Alado pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ gbà pé Ọlọ́run fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. ṣáwọn egbògi yín wà ní àwọn orílẹ̀-èdè mi yàtọ̀ sí Nàìjíríà. Egbògi wa wà ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní Amẹ́ríkà ó wà ní Manchester wọ́n máa send ẹ̀ máa sọ àdírẹ́sì yẹn sìn a máa scroll ní ojú ìwòran ẹ máa rí àwọn oògùn wa ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni àti tó wà ní Amẹ́ríkà náà a máa rí àwọn oògùn wa ń bẹ̀. yàtọ̀ sí lego ìwọlẹ̀ tó ń ṣe. a ṣe lego mixture a ṣe oscondo capsule a tó wá ṣe pílà òpómúléró fún ọkùnrin nìkan ẹ rí ọkùnrin míì kùdìẹ̀kùdìẹ̀ àti ṣe déédéé ó wà lára ẹ̀ bóyá ó ní àìsàn diabetes ni bóyá ó ní àìsàn hypertension ni tó bá ti ní méjèèjì ó máa dà láàmú nǹkan ọmọkùnrin ò ní lágbára mọ́ nǹkan ọkùnrin ẹlòmíì ó ti súnkì nǹkan ọkùnrin ẹlòmíì kò tiẹ̀ gbé rárá la fi ṣe àgbo òpómúléró tó máa ń ṣiṣẹ́ fún ọkùnrin nìkan a ṣe àgbo tá a pè ní HPV ṣe rí HPV yìí stroke nǹkan ló máa ń wò tí a bá ti fẹ́ lò á ní pé ń tàn kó dà sínú yan ọ̀sán ẹ̀wẹ́ wọ́n wá ju owó ẹyọ sí tó bá ju owó ẹyọ sí tó abẹ́ sí ní lò ẹ̀rì pẹ̀lú gbólọ́dọ̀ Ọlọ́run bá iṣan ẹsẹ̀ tó bá kú abẹ́ sí ní máa jí ni àwọn náà la ṣe magic ointment ẹ̀rì táwọn tó bá ní stroke tó bá yá ọwọ́ wọn máa ń fẹ́ gan magic ointment náà a máa lò ó dàbí fiso táwọn òyìnbó ń ṣe náà ni fiso náà ti wà lọ́dọ̀ àwọn bàbá tipẹ́tipẹ́ tó wá ti fi magic ointment yìí tó wá ti fi sínú omi gbóná wọ́n á fi tówẹ̀ sí tó wá ti fi kan gbogbo ẹ̀gbẹ́ tó ń dọ́ntàn láàmú yóò máa jí ni nítorí pé òjijì ọwọ́ òní kan kó má ta gèrè ibẹ̀ yóò jí ni òun la fi ṣe magic ointment àwọn náà la ṣe abiotic ẹ rí i pé abiotic awo gba àrùn ni ẹnìkan ní virus ni o ẹnìkan ní bacteria ni o àbó wá ní pé nǹkan tó ń ṣe yìí o wọ́n ní pé wọn ò rí ní tó ṣe ni tó bá lo àgùn tá a pè ní abiotic àgùn tá a pè ní abiotic yìí ó ní bá a ṣe máa ń lò á gbọ́dọ̀ sọ yẹn ní ojú bíbà yẹn tó bá yọjú sí wa tó bá lo àgbo yẹn yóò pa gbòòrò àti àwọn àgùn tó wà ń bẹ ní àgọ́ ara ẹ̀ ìdínsìn a ṣe pillar for women fún obìnrin tó ń bẹ lọ́hùn fọ́mọ ẹ rí i pé obìnrin míì ó ní inú gbígbóná ẹlòmíì obìnrin míì ó ní ẹ̀dà obìnrin míì ẹ̀yìn ríro ní gbogbo tiẹ̀ àwọn náà la ṣe àwọn oògùn tí a bá lo àwọn oògùn wa oògùn Alado healing center yóò gbà pé Ọlọ́run fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ àwọn oògùn wà ní chemist ní Nàìjíríà káàkiri o ẹ rí àwọn oògùn ara ń bẹ àwọn alágbàtà wọ́n ti ń pè pé wọ́n fẹ́ máa ta oògùn wa nítorí àwọn rí pé àwọn tó ti lórí tó ṣiṣẹ́ fún wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí bá wa tà á. wọ́n tún béèrè fún. wọ́n béèrè fún. wọ́n náà fẹ́ máa bá wa tà á. so n tó ń jẹ́ kí oògùn ó ṣiṣẹ́ ni so ewé àti egbò ó ń ṣe bí tàtijọ́ àìtí ìkan àwọn tó nímọ̀ nípa ẹ̀ ni ohun tó jẹ́ káwa ó ta yọ níbi iṣẹ́ yìí náà ni pé ohun tá a bá ń lé ni a lè lọ sílé ìwé àlọ́kọ sí. yóò ti tọ́dún mélòó báyìí tẹ́yìn ti wà nídìí iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ yìí. ẹ ṣe olótù iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ yìí ṣe tó bí mi sínú ẹ̀ ni mo tún wá ń ṣe fún ara mi ó ti fẹ́ wọ 45 years. Wow. Tèmi fúnra mi ti ń ṣe nítorí pé kó tẹ̀lé pé mo tẹ̀lé sí ní ṣe fún ara mi ni àbá tí wọ́n ti ń jókòó àtẹ́lẹ̀ ká máa ṣe ṣé ti yé tí àwọn aláboyún nítorí lọ́dọ̀ tí wọ́n máa ń gbẹ̀bí náà tí àwọn aláboyún bá tó rẹpẹtẹ báyìí àwọn tó ń bẹ lọ́wọ́ fún wọn tó báyìí àwọn àgbo tá a bá ń fún wọn èmi ni mo máa bù fún wọn báyìí ẹni pé mo nígbà ṣe àgbo kan tá a pè ní pillar for women àgbo yẹn náà bá máa ń ṣe fún àwọn tó bá ń bẹ lọ́wọ́ fún ọmọ ńgbà náà a ní àgbo tá à ń pè ní abíwẹ́rẹ́ ṣe pé tóbi ní bá ní oyún tó máa gbé káàkiri pé àkòlè dábì wọn yẹn tó wá dọ̀dọ̀ tiwa tá a bá ti gbé àgbo yẹn tó wá mú pẹ̀lú ògbólódò Ọlọ́run ọkì ń gbẹ̀bí ewúrẹ́ wọn ń gbàbí àgùntàn. nígbà tẹ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn àìsàn tó bá lágbára tó bá gbé wá ẹ máa ń sọ fún ẹ pé mọ̀mọ́ owó wa o já tọ́jú ẹ̀ tára ẹ bá yá tán tó bá wò wá fi dúpẹ́ ṣáàtìrẹ́ni tó fi nǹkan kàǹkà dúpẹ́ rí bóyá ó kọ́lé fún yín ni bóyá ó ra mọ́tò ni bóyá ó kàn gbowó ńlá kan wá tó yàn lẹ́nu tó ṣẹlẹ̀ rí. ní bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn sẹ́yìn ẹnìkan ra Sequoia fún mi. ọkọ̀ jíìpù Sequoia ẹnìkan ra fún mi ní ọjọ́ bíi abẹ́ bọ́ sí Christmas báyìí ló rà fún mi ẹni tí mo sọ fún yín pé ẹsẹ̀ ṣe bákan yẹn òun ló rà fún mi. tí ó rọ lẹ́sẹ̀ òṣìṣẹ́. nítorí bí ẹ ti sọ ni pé ó á mọ̀ pé
òun mo fi ń sọ̀rọ̀ bọ̀ nígbà tí wàá béèrè bẹ́ẹ̀ ẹ ti sọ bẹ́ẹ̀ ni òun ló ra Sequoia yẹn fún mi. bí ó ṣe kẹ́ni ẹgbẹ́ mọ̀ wò ara yìí. ó Sequoia ti mọ̀ bí wọ́n tó ń wá pọ̀ bó bá sọ́kò Sequoia ló ra fún mi tó yẹ pé kò ń ṣe pé nǹkan tó pamọ́ tí ẹni ẹ ṣì wà láyé báyìí. ó ṣe rẹ́rìn wàṣàwàṣà. ó ṣe rẹ́rìn wàṣàwàṣà ó wà òkè kò tí ì sìn a ti ṣiṣẹ́ fún àwọn tó yẹ pé ó ń wa mọ́tò lọ báyìí gbogbo ẹ̀ dédé parẹ́ lábẹ́òkúta ìtura nìyẹn náà. lábẹ́òkúta ó wa mọ́tò lọ kò dédé ríran mọ́. mo wá sí exhibition kan mo wá sí àdírẹ́ ìwọ̀n mo náà píṣọ̀ kọ́ lọ́fíìsì tí Amosun wà nínú gómìnà wà nínú òkè ní ká ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn gbà yẹn wọ́n ṣe address center wà bẹ́ẹ̀ mo wà ní exhibition yẹn ṣe pé mo lè wọ́n lè àrí fọ́ọ̀lù lájọ yà ibẹ̀ la wà tí ẹni yẹn ó lòun wa mọ́tò lọ òbí ẹ̀ dédé parẹ́ ó ti ń sìn òbí ẹ̀ dédé parẹ́. afẹ́fẹ́ burúkú wo nìyẹn. ẹ pé Yorùbá gbà yìí pé àfẹ́lú wa Yorùbá gbà yìí pé nǹkan kan ń fẹ́ nínú atẹ́gùn bọ̀tọ̀ àwọn òyìnbó àgbà yìí tẹ̀lé ti ń gbà ń sẹ́yìn òyìnbó gbà tẹ́lẹ̀ wọ́n ti ń gbà sí pé àwọn spirit kan wà nínú atẹ́gùn tó ń fẹ́. àwọn náà ti ń rí CCTV camera ti ń gbé oríṣiríṣi àwọn nǹkan tó bá yẹn lẹ́rù téèyàn ò mọ̀ kó tiẹ̀ ní ṣẹlẹ̀. má sọ fún yín olóòtú ẹ lè gbà pé nígbà míì tó bá fẹ́ pẹ́ nìkan ẹnìyẹn á dẹ̀ pè ní lásìkò yẹn. dáadáa. so yẹn lè fi àpẹ agbára ń bẹ. ìgbésí wà. àwọn àbá ti sọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọ́n ti wá ń gbà ń sìn. so ẹ bẹ́ẹ̀ káwa Yorùbá ó tanra wa a ní nǹkan lé ẹni tí ò nímọ̀ ni kó jáde kó wá kọ́ mọ̀ sí àwọn tí ò nímọ̀ nípa ewé àti egbò ní kó jáde sọ kó wá kọ́ ìmọ̀ sí ẹ jẹ́ ká kọ́ra wa ní ìmọ̀ kí n ṣára ilé ẹnìkan á ra ìwé á ka ẹ̀kọ́ á wà ní ìmọ̀ sí àwọn ewé tí à ń ṣe dáa pé ewé yìí kí ló kù díẹ̀ tó fi jẹ́ tó á wà ṣe research lórí ẹ̀ research òjò nílé iṣẹ́ tiwa. ojoojúmọ́ lẹ́yìn ṣe research ìwádìí lórí ìwádìí. lórí ewé kọ̀ọ̀kan la ṣe research àdẹ̀ ń kẹ́kọ̀ọ́ sí ní gbogbo ìgbà ṣàmì tí ń sìn ẹ̀kọ́ ní pé ẹ̀kọ́ náà òyìnbó bá ò dáa akẹ́kọ̀ọ́ tiwọn àfi ń kún ìta àti bánlé ìyẹn ló jẹ́ ká táwọ́ yọ. ẹ gbà tòyìnbó ẹ wá tó mú tiyín ẹ fi kún ìtúbẹ̀lẹ̀ wa. bí àti ìdúró ẹ̀kọ́ a sì wà nílé ìwé báyìí náà kì í ṣe é sìn a sì wà nínú ilé ìwé lórí pé à ń kẹ́kọ̀ọ́ lórí pé ìwé àti egbò àwọn tá àti tó ti wá dá lórí tó ti jáde la fi ṣe àwọn oògùn lóríṣiríṣi jáde nípa pé kí àwọn ní àwọn àìsàn gbáǹkọ́gbè tó yẹ pé ẹ máa wò for instance nsìn ẹni tó yẹ pé ó ti náwó tán títí ó ti tán kẹlẹ tó bá dọ̀dọ̀ ẹnìkan tó wá ní tó lọ mọ́ òkan wá ó máa ti sú kí náà bàbá máa ń ṣe ń gbà náà iṣẹ́ ìṣègùn yìí iṣẹ́ àánú wà ń bẹ̀ tó ti ń sìn lágbàjẹ́ wà dáadáa tó wá ti wá wà dáadáa ìwọ ni kó wá ṣàdé wá fi wà dúpẹ́ tó wá ti wá wà dáadáa ẹ rí i pé owó ìlú ló sàn. tayọ̀tayọ̀ ìyẹn gan lọ́nà yọnu sí. owó ló sàn ṣáà ti ń sìn àwọn iṣẹ́ tó wájú pàǹgọ́ gbìgbẹ́ tí mo dárúkọ òun náà ní kí òun ní gángan àbí kí òun ní àìsàn wárápá àbí kó wáyé pé kánsà ló ní ló ti ń sìn àwọn àìsàn mẹ́ta tá a dárúkọ yẹn bá a ṣe é ṣe náà yẹn pé á bẹ̀rẹ̀ sí máa fún ní àwọn oògùn nítorí pé ó lè ṣe kí inú àwọn oògùn tá a ní tó jẹ́ oríṣi bíi 20 àmọ́ tó máa múnú ẹ̀. àwọn kan ti sọ pé ewé àtegbò pé máa ń yanjú àkòkòrò àrùn éèdì pé ó lè tọ́jú ẹ̀ mo ti rẹ́ nìkan tó sọ rí. yes àníkẹ́ mo sọ fún yín pé ní gbogbo àìsàn ayé pátá Ọlọ́run ní kò sí àìsàn tó ń dá tí ò lóògùn ètò èèyàn bá tí ì mọ̀ lọ́wọ́ kó o mọ̀. o yà mọ̀ ń tiẹ̀ ni. ètò yẹn sìn ètò nígbà tí àwọn bàbá wa tán wà lẹ́yìn wọn lè mọ̀ pé a sì máa lo fóònù báyìí. bẹ́ẹ̀ni. oníbàyìí ni bàbá ti wá nílò nígbà náà a lè ní rédíò tó bá ń yí. so ṣùgbọ́n tí wọ́n á ní pé kí ni kò ní ṣẹlẹ̀ tó wọn padà ṣẹlẹ̀ so ìmọ̀ ń lọ nípa ògùn èsì wà ṣáàbí ti yẹn sìn because kí ni ó jẹ́ èsì ọ̀gan virus tó dẹ̀ fight immune system ni. bẹ́ẹ̀ni. ok tá a bá ṣe oògùn tó pé ó boost immune system tó dẹ̀ fight nǹkan yẹn wọ́n wá ok because n tó fi lè jẹ́ pé ọkọ ní ìyàwó ní ọkọ súnmọ́ ọkọ òde ní. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ṣe pé immune system á dẹ̀ strong ni ẹ tó bá ní àṣẹ immune system tó bá strong náà ni á dẹ̀ fight against ẹ̀ báyìí ṣe ń tọ́jú ẹ̀ náà nìyẹn náà. torí sẹ́ẹ̀lì funfun inú ara ni máa ń bàjẹ́. ló máa ń bàjẹ́ so ti yẹn sìn tó àti ní nǹkan tó strong tó parí báyìí jókòó ní sẹ́yìn lómi ẹ̀fọn á jẹ́ akọ̀fọ́ ọ̀nù báyìí ni. bó bá jẹ lómi rẹ̀ ọ̀sibítù yóò fa omi sí i la. ẹ wo fáwọn ọ̀dọ́ ẹ tẹ́lẹ̀ máa wá bá àwọn ọmọ kùrù kí ni wọ́n tó máa ń jẹ ẹ ẹni báyìí láàárín ìṣẹ́jú márùn-ún gbogbo ara ẹ ṣe kókókókó wọ́n àtàwọn à ń bẹ̀ àtọ̀ máa àti ẹ̀ mọ̀ bí ṣe ń sìn ó ń já sí pé immune system máa ń bì ewé àti egbò máa ń bì di immune system. ẹ bá ń farabalẹ̀ pé fóònù nọ́mbà yín àtàwọn ibi tí wọ́n lè sọ díẹ̀ nínú ẹ̀ ṣá. tọ́lẹ̀ ra oògùn wa rà àwọn oògùn wa ó ti wà káàkiri ẹ̀yin tí ẹ wà ní Nàìjíríà ní gbogbo pharmacy káàkiri Lego herbal mixture osconto capsule osconto mixture ó ti wà ń bẹ̀ káàkiri ẹ̀ máa rẹ̀ rà ń bẹ̀ pharmacy tó wà ládùúgbò tí ẹni kó o lọ tó wá pé ẹni tó wá dọ́rọ̀ ní pharmacy tó bá tí ì bá á jẹ́ pé ẹ ò tí ì ní nìyẹn pé wá á ju ìbòmíì fún ẹ nọ́mbà yẹn ní kẹ́ ẹ pè 08028
12 1088 080 28 12 1088 ẹ tún lè pe 070 31 00 2744 070 31 00 2744 ẹ̀yin tí wọ́n wà lókè òkun ní England ní Amẹ́ríkà ní àwọn oògùn wa Lego herbal mixture Lego blood purifier ó ti wà ní England ní Manchester ẹ rí àwọn oògùn wa rà ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà ó ti wà ní Amẹ́ríkà ẹ máa rí àwọn oògùn wa rà ń bẹ̀ Lego herbal mixture tó jẹ́ blood purifier oscoto capsule tó máa ń flush èérí inú àti oscoto capsule tó máa ń jẹ́ ẹni tó bá sanra jù lábàá jù tó wáyé kó wálẹ̀ gbogbo ẹ̀ ti wà ní àrọ́wọ́tó yín nọ́mbà yìí ni kẹ́ ẹ pè 080 28 12 1088 080 28 12 1088 tàbí 070 31 00 2744 070 31 00 2744 nọ́mbà méje náà ní WhatsApp nọ́mbà náà ní méje náà ní WhatsApp nọ́mbà ìgbàjọ lórí WhatsApp náà wọ́n free láti ẹ rí àwọn òògùn ara ń bẹ̀ ẹ tó bá tó wá ní àwọn nǹkan míì tó fẹ́ béèrè ó lè pè wá á dá lóhùn pẹ̀lú ògbólódò lọ́ba à ní ṣe àárẹ̀ sẹ́yìn gangan lẹ́ẹ̀dáhùn àbẹ́lòmí pẹ̀lú ògbólódò ọ̀la èmi ni wọ́n dáhùn tó má pè tó wá rí mi ò tí ì pé kọ́ má bínú o ṣùgbọ́n á dá wọn lóhùn bí ó ṣe jẹ́ ní àbí contest bí ó jẹ́ ní ẹ ṣeun adúpẹ́ o. ẹ ṣe ìwàdúrà ọgbà o. àwọn márìndín máa níṣẹ́ olúwa kò ṣe tún rárá. ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o. ó yá ẹ̀fọn rere rẹ̀ lẹ́gò. àní kẹ́kẹ́dẹ́ rẹ̀ fàyè gbọ́ lẹ́gò. Pírílólóńgójì o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ kókó kó lára ó máa lé. Lego herbal mixture agbó gbogbo ń ṣe àwọn àgbà jọ̀hún a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kì í jẹ́ kóyún dúró lára obìnrin. Lego herbal mixture olùdáǹdè ni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò. Lego herbal mixture ìjọba fọwọ́ sí i. Lego herbal mixture only Peace Herbal Ventures ló ń ṣe ó wà káàkiri ilé ìta oògùn gbogbo ààyè ń bẹ fún alágbàtà jákèjádò Nàìjíríà ẹ pè 07031002744 Lego. so ẹ máa bọ̀ ní iléeṣẹ́ aládùn healing center pẹ̀lú ògbólódò à ní ṣe àárẹ̀ tí ó gbógun ìwọ tó bá ní hypertension ni ìwọ tó bá ní stroke ni ìwọ tó bá jẹ́ pé wá ní ẹ̀jẹ̀ ríru tó ti yé tá à ń pè ní hypertension náà ni ojú sí iléeṣẹ́ aládùn healing center ewé àti egbò natural medicine àfi tọ́jú ẹ̀ pẹ̀lú ògbólódò náà òun tọ̀hún dẹ̀ níwọ̀ bákan náà mọ̀. inú ọgbà yìí mọ̀ tutù dáadáa o. ẹ rí i pé ibi tí àwa wà ní nítorí ìbẹ̀rẹ̀ agbín tá à ń lò sí títí yẹn sìn ẹ̀kejì náà ni pé àwọn ewé tẹ̀ wé àwọn tó ń bẹ̀ mí ti jáde carbon dioxide tó ń gbé jáde. táwa ń gbé jáde. táwa ń gbé jáde àwọn náà ń gbà sára àwọn náà ń gba oxygen tiwọn à ń gbà sára ní kéèyàn náà láàfíà èyí ṣàárẹ̀ títí yẹn sìn àwọn ewé àti egbò ó wúlò púpọ̀ àwa náà lè gbìn ní nítorí pé bá ṣe gbìn yìí à nífẹ̀ẹ́ lọ máa ra ewé tá a máa lò àbí egbò àní máa ra ń tà. tí ò ní dájú. natural medicine tó yẹ pé ó sì tutù òun là ń lò. téèyàn tú fúnra èèyàn bẹ́ẹ̀ni egbò téèyàn wú fúnra èèyàn òun là ń lò tó ti yẹn sìn ó máa jẹ́ kí àwọn oògùn yẹn wọ̀ dáadáa òun náà wá fi ṣe àwọn oògùn wa tá a gbé sí pharmacy káàkiri osconto capsule Lego mixture àti osconto mixture a ṣe pillar òpómúléró fún ọkùnrin nìkan a ṣe HP vein tó máa ń ṣiṣẹ́ fún iṣan ara tó yẹ pé ọkùnrin á máa rìn wàṣàwàṣà báyìí tó bá pé 100 ọdún á tún fi aya tuntun ewé àti egbò kájú ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ à ní ṣe àárẹ̀ tó gùn ẹ má bọ́ra yín pa o nọ́mbà yín ni kẹ́ ẹ pè tí ẹ bá fẹ́ pè mí láti bá mi sọ̀rọ̀ 080 28 12 1088 080 28 12 1088 tàbí 070 31 00 2744 070 31 00 2744 àwọn fáàmù wa ó wà ní Abẹ́òkúta a ní ọ́fíìsì ní Abẹ́òkúta a ní Èkó a ní Ìbàdàn nọ́mbà yìí ni kẹ́ ẹ pè ibi tó súnmọ́ dọ̀tí yín bẹ̀ á fún yín ẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó a ní àwọn tó ń bá wa tó oògùn wa ní Manchester ní UK lọ́wọ́lọ́wọ́ yìí a ní àwọn tó ń bá wa tà ní Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ pè nọ́mbà mi á ju ibi tá a gbé dé àwọn oògùn yìí rà ẹni tó wà nípa fẹ́ bá a ṣe iṣẹ́ ni á bá a ṣe á fi ránṣẹ́ sí títí yé yóò dẹ̀ wà dáadáa ẹlòmíì àìmọye nǹkan tí ewé àti egbò ká ẹlòmíì àti sọ nípa àlákàlà àti sọ nípa pé ẹlòmíì ẹnìkan ó sọ nǹkan sí lára ẹlòmíì wọn tẹ nǹkan mọ́lẹ̀ ni ewé àti egbò kájú ẹ̀
kí ló fi ṣe ń tọ́ tẹ̀mọ́lẹ̀ náà ṣèbí àti bọ́lá fi ṣe òun náà ló máa tú kúrò. àwa tí dúdú tán bí nílẹ̀ dúdú yìí tí ìbàdàn sọ ní tí ewé tó ṣe sílẹ̀ yìí àwa ló ṣe fún àwa náà la fi tọ́jú ara wa ká má lọ tójú bọ nǹkan tí kò ní ṣe tiwa bí ti yẹn sìn. ewé bí àwa tá a wà ń bí ló wà fún. ó máa tọ́jú náà tó ti yẹn sìn so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba àdúrà ọgbà o ẹ pè mí fún ìbéèrè àbí ìmọ̀ràn pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba á gbà pé Ọlọ́run fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. tó ẹ̀yin atẹ́gùn tí ń fẹ́ yìí orin tí ń kọ lọ́kàn mi ni ó dàbí ká máa ń lọ à ń lọ. ẹ ṣe ẹ kú tí wàá fi kí wa nínú ọgbà wa ń bì àdúrà ọgbà.